dẹ́rẹ́bà ọkọ̀ BRT tó lásídẹ́ǹtì pẹ̀lú rélùwéè tọrọ àforíjì ó ní kì í ṣẹ̀bi òun o. ṣe rántí ìjàmbá ọkọ̀ gbọ̀gbọ̀rọ̀ BRT tíjọba Èkó fi ń kọ́ àwọn òṣìṣẹ́ ọba èyí tó jánà mọ́ rélùwéè lẹ́nu lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹta tá a wà yìí tó fọ̀pọ̀ ẹ̀mí ṣòfò táwọn èèyàn sì farapa yánnayànna. dẹ́rẹ́bà tó wa bọ́ọ̀sì ọ̀hún lọ́jọ́ náà ọ̀gbẹ́ni Olúwaṣeun Ọ̀ṣínbàjò ẹni ọdún 34 ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èrò inú ọkọ̀ ọ̀hún tí wọ́n sì wà láàyè pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n foríjì òun lórí ìṣẹ̀lẹ̀ aburú náà. Olúwaṣeun tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tíjọba gbà síṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀ lẹ́ka tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ lẹ́kọ̀ọ́ Lagos State Ministry of Transport lọ fa ara ẹ̀ kalẹ̀ fáwọn ọlọ́pàá lẹ́yìn wákàtí díẹ̀ tíṣẹ̀lẹ̀ náà wáyé bó tilẹ̀ jẹ́ pé ó kọ́kọ́ sá lọ lójú ẹsẹ̀. lásìkò tí wọ́n taari ẹ̀ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá níbi táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń wádìí ọ̀rọ̀ dórí òkodoro SCID tó wà ní pàǹtí Yaba lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù kẹta yìí níbẹ̀ lọkùnrin náà ti ṣàlàyé bíṣẹ̀lẹ̀ náà ṣe wáyé fáwọn mọ̀lẹ́bí ẹ̀ kan tí wọ́n ti wá dúró dè tí wọ́n sì bá a sọ̀rọ̀. bí akọ̀ròyìn ìwé ìròyìn Sun tó lọ́rọ̀ ọ̀hún ṣojú ọ̀hún ṣe wí dẹ́rẹ́bà náà ṣàlàyé pé ọ̀rọ̀ yìí kì í ṣẹ̀bi mi. báwo ni mo ṣe máa rí ewu tí màá sì torí bọ̀? báwo ni wọ́n ṣe máa dá mi dúró tí mi ò ní dúró? bọ́ọ̀sì yẹn ló yọnu lásìkò yẹn. ó dùn mí pé ìjàmbá yìí ṣẹlẹ̀. ó mà ṣe o. mo bẹ̀ gbogbo àwọn èèyàn pé kí wọ́n dákun foríjì mí torí Ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni wọ́n lọ́kùnrin awakọ̀ yìí sọ. àmọ́ àwọn kan lára àwọn èrò inú bọ́ọ̀sì ọ̀hún tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́sibítù ní nǹkan èlò ìgbọ́rọ̀ táwọn eléèbó ń pè ní earpiece wà létí dẹ́rẹ́bà yìí nígbà tí jàǹbá náà fi wáyé. wọ́n ló ṣeé ṣe kó jẹ́ pé ó ń gbọ́ orin lọ́wọ́ ni tàbí kíkíní náà ṣokùnfà bí kò ṣe fura sí àsíá pupa táwọn òṣìṣẹ́ rélùwéè gbé sókè láti dá a dúró tí kò sì gbọ́ fèrè rélùwéè ọ̀hún. ojú ọ̀tọ̀ lẹ́lòmíì fi wo ìṣẹ̀lẹ̀ yìí ṣá o. ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ náà tó ń gba ìtọ́jú lọ́wọ́ sọ pé lóòótọ́ níṣẹ̀lẹ̀ yìí dẹ́rù bàyàn tó sì ṣe ni láàánú. ó ní ó pẹ́ tí mo ti mọ dẹ́rẹ́bà yìí kò sì ṣẹ̀ṣẹ̀ máa wa ọkọ̀ yìí èèyàn jẹ́jẹ́ ni. ohun tó rọ́ọ̀lù tó fi wa ọkọ̀ náà bó ṣe wà láàárọ̀ ọjọ́ yẹn sì ń yà mí lẹ́nu. ṣá títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ìjọba ìpínlẹ̀ Èkó ní èèyàn 28 lára wọn ti mókun dáadáa nínú àwọn tí wọ́n fara gbà nínú ìjàmbá náà lẹ́yìn tí wọ́n gba ìtọ́jú lọ́sibítù ni wọ́n yọ̀ǹda wọn pé kí wọ́n máa relé láyọ̀ àtàlàáfíà. èèyàn 8 la gbọ́ pé ó dolóògbé nínú ìṣẹ̀lẹ̀ tó gbomi lójú ẹni ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé ẹni 2 ló kú lójú ẹsẹ̀ táwọn 4 sí 6 míì sì padà kú lójú ọ̀nà àti nígbà tí wọ́n ń fún wọn nítọ́jú pàjáwìrì lọ́wọ́. àwọn tí wọ́n fara pa lóríṣiríṣi tó 15 nígbà tíṣẹ̀lẹ̀ náà wáyé ládùúgbò PWD sí Ṣógúnlẹ̀ lágbègbè Ìkẹjà nípìnlẹ̀ Èkó. síbẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ pé lẹ́yìn ìwádìí àwọn máa wọ́ dẹ́rẹ́bà BRT yìí lọ ilé ẹjọ́ kó lè láǹfààní láti ṣàlàyé ara ẹ̀ fàdájọ́ kí wọ́n sì dá sẹ̀ríà tó tọ́ fún un. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.